Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Mo kí gbogbo ọmọ Yorùbá pé ẹ káalẹ́, a kú weekend, a kú àná, a ó jagun àjàyè. Ọlọ́run tó dá wa kò ní fi wá lé àwọn ọ̀tá wa lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, ọ̀run gan máa dìde fún ìrànlọ́wọ́ wa. Ẹni tó dá wa gan máa dìde fún ìrànlọ́wọ́ wa, torí pé ó mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ìran Yorùbá ò ní alátìlẹ́yìn. Ẹni tó dúró gẹ́gẹ́ bí alátìlẹ́yìn wa, ìran Yorùbá náà ló tún gbógun tì í. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ayé àti ọ̀run yóò dìde fún ìrànlọ́wọ́ wa. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ o, ẹ̀yin ará Ìgàngán, ẹ má túra lẹ̀ o, ẹ sọra yín di gúdúgúdú tí ò fi gbà kan túra lẹ̀. Gbogbo ọmọ Yorùbá, ẹ já fókọ̀sì attention wa sí Ìgàngán. Ibẹ̀ làwọn ará bíbà ẹ fẹ́ gbà yọ sí wa. Wọ́n mọ̀ ó ní nǹkan rí bẹ́ẹ̀, torí wọ́n ní oníkinní kan tó ń lu alágbẹ̀dẹ tó ń lu orin lójoojúmọ́, ó ní nǹkan kan tó fẹ́ mú jáde ńbẹ̀. So I want every one of us to focus to the Ìgàngán, ká má dẹ̀ fi lé wa lẹ̀. Gbogbo bọ́dà wa ká wà vigilant. Ó yẹ ká dìde fún ara wa o. Àti mọ̀ pé àní àwọn àgbààgbà tí ọ̀rọ̀ wa ká lára. Àní àwọn àgbààgbà tí ẹ̀mí wa ṣe pàtàkì lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ipò ló ṣe pàtàkì lọ́wọ́ àwọn àgbààgbà wa. Lánàá, mo fi àwòrán àwọn ọba ilẹ̀ Ìgbò wọ̀nyí tí gbogbo wọn jáde síta. Àìdá Nnamdi Kanu ṣe ohun tó dáa o, àìdá kò ṣe ohun tó dáa o, wọ́n ṣáà jáde síta. Free Nnamdi Kanu. Ọmọ Adéyẹmọ ò pa anybody o. Yorùbá ló ń gbẹ́ kòtò lẹ̀, ṣùgbọ́n Ọlọ́run á jò wọ́n lọ. Ni mo fi wá pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, Yorùbá youth, stand up, stand up, stand up for your freedom. Ẹ dìde fún freedom yín, ẹ dìde fún òmìnira yín. The youth of today, they are the leader of tomorrow. Lórí irọ́, lórí ẹnu. Ẹ já wo ìgbà tí Babangida ń rù. Maradona ọmọ ọdún mélòó? Bóyá under 50 down. Buhari ó ti bẹ̀rẹ̀ sí jẹ́ mùdùmùdù in Nigeria at age of 22 years. Ká má wá sọ tó Ọbásanjọ́, ká má wá sọ ti àwọn bẹ́ẹ̀ tá a mọ̀. Gowon at age of 31, he became a head of state of Nigeria. Kó tó di head of state ẹ̀mí tó wà ní. Ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ tòní, èyí tó kéré jù nínú yín 38 years, kò tí ì mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì, kò tí ì mọ ibi tí orí bá òun lọ, ó kàn jí ó ń sùn ni. Àwọn bàbá tó sọ wípé you are the leader of tomorrow, àwọn bàbá yìí ò ṣetán láti gbé ipò lẹ̀ fún yín. So ẹ jẹ́ á dìde, ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ á dìde kágbára wa lẹ̀. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ti fi hàn pé Nàìjíríà ò lè nísinmi mọ́, Nàìjíríà ò lè tòrò mọ́. Ó ti pẹ́ tó ti fi ń tàn wá pé Nàìjíríà gòbẹ̀tá ìgòbẹ̀tá ọdún kelòó, ìgòbẹ̀tá ọdún wo ló máa jẹ́ gan-an? Ìgbà táwa wà ní primary school náà ti pariwo ìgòbẹ̀tá. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ we finish primary school, orí ìgòbẹ̀tá náà láì máa wà. Àparí secondary school, àwa náà ti ń bímọ.
irun funfun ti dórí ìgò bẹ̀tà náà ni show that Nàìjíríà ò lè bẹ̀tà mọ́ torí pé bíbélì wípé ó ní ìjẹ́ ẹni mẹ́ta lè rìn papọ̀ láì ṣe wípé ìmọ̀ wọn ṣe ọ̀kan wọ́n gbọ́ra wọn yé they speak one voice ṣé ohun kan là ń sọ ní Nàìjíríà no kì í ṣe ohun kan o ẹ má jẹ́ àparọ́ tanra wa jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè mẹ́ta tó kó papọ̀ mọ́ra wọn yẹn wọ́n fi nǹkan kan jọra wọn tí èmi àtẹ̀yìn náà dẹ̀ mọ̀ so ẹ má jẹ́ àtúrà lé gbogbo ọmọ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ẹ má jọ̀rọ̀ yóò dàbí pé à ń torí ọ̀jà jà ọ̀jà níta ló ń jà lẹ́yìn ìkùlé òun ẹ jẹ́ á dìde ojoojúmọ́ tá ń ta ẹ̀jẹ̀ Yorùbá ọlẹ̀ yìí ó yẹ ká dìde káwa náà sọ wípé no téèyàn kan bá ń bù yín ní sùúrù lọ́wọ́ tẹ́ wà yìí ẹ ṣépè fónítọ̀ bó bá jẹ́ àgbà kan ló wá sọ fún yín pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pa àmúkúrú pẹ̀lẹ́ ẹ ṣépè fúnrú ẹni bẹ́ẹ̀ pé ìka ní tẹ́ bá ní pẹ̀lẹ́ là ń pa àmúkúrú pẹ̀lẹ́ ìdí níbi tẹ́ ti ń yọ ṣọ́ṣọ́ àmúkúrú á ti jẹun tó fẹ́ jẹ níbi tó bà lé tó bá dẹ̀ lọ tán odidi wákàtí méjì mẹ́ta onítọ̀wò ní gbádùn ara ẹ̀ òwe tó fi ń pamọ́ tó fi ń pa tó fi ń fìyà jẹ wá nìyẹn wọ́n á ní òkun ìwó ruru káwá ruru sáà tókun bá wó ruru tẹ́ ẹ̀ bá wá ruru ẹ̀ ní rómìbù lọ́wọ́ táwa ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tán wa ní sùúrù ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó ṣe kíni kó bù wá lómi sùúrù mú ẹni sùúrù ló bá Yorùbá débi táwa yìí àwọn bàbá yẹn ń ṣiṣẹ́ lọ́wọ́ iṣẹ́ àfún wọn láyé òun ló bá wa débi táwa yìí iṣẹ́ tó ń fogún ọdún ṣe tó ń fọgbọ̀n ọdún ṣe tí ò so èso rere ìyá ẹ̀ là ń jẹ lọ́wọ́ yìí ẹ bá àwọn bàbá yẹn lẹ̀ àní iṣẹ́ ń lọ lábẹ́ àwọn bàbá yẹn wọ́n ọpọlọ wọn pé ó sọ Yorùbá sóko ẹrú ó sọ gbogbo wa sí kíní sóko ẹrú kóníkálùkù kó lọ gbáradì àwọn bàbá wa la máa ń kì ní ọmọ ọlọ́ṣọ́mọdì gbàbọ́n lọ́wọ́ ọmọ ojó olórin yẹn ní pé mi ò mọ̀ pé ojú ogun láyé ògbà tó ti mọ̀ pé ojú ogun láyé kó gbáradì our leader did not help the situation. The obas, the politicians, the elders. Àwọn gangan ló mú ìyà jẹ wá, ìyàn ní mú ìyà jẹ á. Àwọn gangan ló fún wa ní problem. See Igbo people. We should not condemn everything that Igbo did. See them. Àwọn ọba wọn jáde síta. Ṣé àwọn ò gba sálárì ni? ẹjẹ́ abira wa léèrè ṣé wọn à ń gba sálárì àbọ̀bá Yorùbá nìkan ló ń gba sálárì tẹ́ ẹ torí sálárì tán dẹ̀ pa àwọn ọmọ yín tẹ́ ẹ dákẹ́ after tí tán bọ̀ ń bá di ilé Chief Sunday Igboho tán ṣe bó ṣe wù wọ́n ẹ wo tó tún ṣe ní Ìgàngán lánàá so àwọn leader wa náà wọ́n ṣe káwọ́ gbéra wọ́n ṣe ń tán wa ní sùúrù pé pẹ̀lẹ́ là ń pàmùkúrú pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pàmùkúrú pẹ̀lẹ́ là ń pàmùkúrú pẹ̀lẹ́ adẹ̀ ń pàmùkúrú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀hún lójoojúmọ́ adẹ̀ ń wọnú oko ẹrú lọ àwa kò lóko ẹrú àwa wọnú oko ìparun lọ. Fúlàní kì í ṣe pé wọ́n fẹ́ kó wa lẹ́rù o wọ́n fẹ́ pa wá ni because of our land torí ilẹ̀ wa ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin torí ẹ̀ náà fi fẹ́ gbẹ̀mí gbogbo wa
wọ́n dẹ̀ ọgbọ́n náà dẹ̀ ń dá to reduce our population. Àwọn bàbá wa ò dẹ̀ rí, wọ́n torí owó wọ́n sọmọlúàbí wọn nù. Wọ́n torí owó wọ́n fẹ́ ta Sunday Igboho, ṣùgbọ́n Ọlọ́run ò ní fún yín ṣe. Ọlọ́run ò ní fún yín ṣe sà. Ni mo fi pe ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́ tó bá mọ̀ pé ọ̀dọ́ ni ó fẹ́ rí ayé gbé, á bẹ́tà kára ayé gbé fún ara wa. Ọ̀nà tá a lè fi rí ayé gbé fún ara wa náà ni wípé ká dìde, ká ṣù papọ̀, ká gba Yorùbá fún. Ká kúrò nínú ìlú tí ń rákòrò lójoojúmọ́. Ká kúrò nínú ìlú mujẹmujẹ. Ká sọ wípé ìkáwọ́ ò lásọ̀ tẹnitẹni. Mo ní kíní wa ni ó yàtọ̀ sí kíní mi. Tẹnitẹni tàkísà ní tààtàn. Ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde kásìkò tó lọ o. Ẹ dìde o, ọ̀dọ́ ní máa ń ṣèlú o, ọ̀dọ́ lágbára ìlú o. Agbára tó yẹ kẹ́ ẹ lò kẹ́ fi gbára yín kò lóko ẹrú. Lẹ́fí ń sàtẹ̀lé àwọn Tinubu kiri. Bàbá 80 tán lo ayé yín mọ́gbà, tán lo ògo yín mọ́ títí wọn. Agbára tẹ́fi yẹ kẹ́ fi gbára yín lẹ̀kẹ́ lè rógo yín lò. Lẹ́fí lọ ń kọrin alábòsí, wọ́n wá kó pósítà léyìn lọ́wọ́ ẹ̀, wọ́n máa lẹ pósítà kiri. Ẹ̀yin lẹ wọ́n máa ṣe kàmpé kiri. Wọ́n wá sọ yín di dírẹ́bà ọ̀sán gangan. Tó dẹ̀ bímọ ọmọ títí ẹ wà nínú ìgbádùn lé ní Canada, l'Amẹ́ríkà, ní London. Ẹ̀yin náà ń lò. Tábàdẹ̀ ti lò yìí tọ́tọ́ gẹ̀ẹ́tì ipò tán wá. Òfin tán wá ṣe òfin tó wá apààyàn lára lójoojúmọ́ ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin ọlọ́kadà, ẹ̀yin náà ń lò. Ẹ̀yin onímọ́tò, tán bá lò yín tán màrà tán fi mọ́tò yín dá lójú títì. It's better that we stand up and fight for our own right now. Ká sọ fún wọn wípé alúbàtà ìdání èyí tẹ́ tàn wá jẹ́ ó tó gẹ́. Èyí tí irọ́ ń yí lu irọ́ lójoojúmọ́ ó tó gẹ́. Ó tó àkókò láti dìde o. Ẹ má sọ pé gàngán nìkan náà àtáàkì o. Ohun tó bá ṣẹlẹ̀ ní Lagos State, gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀ pé àwa ló bá o. Èyí tó bá ṣẹlẹ̀ ní Gàngán, tó ṣẹlẹ̀ l'Ékìtì, tó ṣẹlẹ̀ l'Oǹdó, tó ṣẹlẹ̀ l'Ògùn, tó ṣẹlẹ̀ l'Ọ́ṣun, tó ṣẹlẹ̀ l'Ọ́yọ́, tó ṣẹlẹ̀ ní Kwara, ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀ pé gbogbo wa lọ́jọ́ kan. Torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì tó bá lọ jábọ́ pẹ́rẹ́, ọwọ́ wa ò ní ká. Kò dẹ̀ gbẹ́dọ̀ jábọ́. Láfi ní kí gbogbo wa ó dìde. Ẹ̀yin ọ̀dọ́, ẹ dìde, ẹ gbára yín. Ẹ gba ògo yín lọ́wọ́ àwọn bàbá àgbà ìyá yìí. Ẹ gba ẹ̀tọ́ yín lọ́wọ́ wọn. Ẹ padà lẹ́yìn wọn. They did not have anything to offer you. Ọpọlọ wọn ti dorí kodò. Ọpọlọ wọn ti yòrò. The only thing they know, only language that all the leader in Yoruba, all the elders in Yoruba, come on, only language they understand now, money. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá rówó lè tàyàwó ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá rówó lè ta ọmọ ẹ̀. They don't have anything. Money náà ni. Owó yẹn náà fi ń tà wá. So that they do not have anything to offer Yoruba youth anymore. Ọ̀dọ́ tó bá fẹ́ rí ayé gbé kó dìde kó jà fún ara ẹ̀. Ṣé mọ̀ pé mo máa sọ nígbà kan mo ní ohun tá a gbé dání kì í ṣe ti olóyè Ìgbòho nìkan. Ebi ò pa olóyè Ìgbòho, ebi ò dẹ̀ ní pa títí dọjọ́ alẹ́. Ọ̀rọ̀ olóyè Ìgbòho á dàbí pé ilé ọba tó jọ ẹwà ló bù sí ni. Pàpà ń para ẹ̀ ó lóun pajá. Àdá ń bàkọ̀ jẹ́ kó mọ̀ pé ilé òun ló ń bàjẹ́. So àwọn tó ṣe yẹ ara wọn náà ṣe.
mo sọ ń gbẹ̀yẹ mo ní kíní gbogbo wa ni abiyamọ tòótọ́ tó bá fẹ́ rí ayé gbé tó fẹ́ rí ọjọ́ ọ̀la tó dára ó gbọ́dọ̀ dìde láti jà fún ìran Yorùbá. Bàbá tó mọ̀ pé òun fẹ́ fi ìrọ̀rùn lu ọjọ́ alẹ́ òun náà gbọ́dọ̀ dìde láti sọ pé no to Nigeria, yes to Yorùbá nation. Ìjà abira wa léèrè nígbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà èrè wo ni ọmọ Yorùbá rí mú bọ̀ ń bẹ̀? Nígbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà ẹ̀yàwó ló fi ọmọ ológo rúbọ jù? Nígbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà yìí ẹ̀yàwó ló pàdánù sọ́wọ́ Nàìjíríà jù? Yorùbá ni. Nígbà tí ó ṣe pé wọ́n fi ṣe wá ó wá tó àkókò gbogbo ẹ̀yin ọ̀dọ́ àwọn kan tó jayé tó bẹ̀rẹ̀ ayé jíjẹ tó bẹ̀rẹ̀ sí ń ka ohun tó ń pè ní owó tó ń ṣiṣẹ́ níbi tó dáa tó ń gún mọ́tò táwọn náà ti mọ̀ pé ó yẹ ká kọ́lé. Ìkan nínú wọn ní at age of 28 lòun ti kọ́lé, at age of 28 years lòun ti kọ́lé. Máa ṣé ọmọ 28 years lè kọ́lé lẹ́ni tí ò bá jẹ́ pé ó ṣe 419 ó ṣe jìbìtì ó ṣe yahoo ó jalè. Báńkà gan ò tí lè kọ́lé at age of 28 years níbi tó balẹ̀ ayé òun jẹ́. So kí lórí ọ̀fẹ́ àǹfààní wo ni Yorùbá jẹ́ nínú Nàìjíríà táwọn bàbá wa ní kàtàkù bẹ̀? Ẹjá bira wa léèrè kí náà ń tútò ṣèbí ohun tó bá wà láàyè lèèyàn ń tútò ṣé wọ́n máa tú ohun tó tútò kú wọ́n máa tútò ní jù kán lọ. Yorùbá ní ẹni tó palẹ̀ òkú mọ́ ló ran òkú lọ́wọ́. Gbogbo àgbáyé ti mọ̀ pé Nàìjíríà ti tán, Nàìjíríà ti kú. Ẹ bá wa bi àwọn bàbá yẹn léèrè ká bi àwọn kábíyèsí wa léèrè kí ló kù nù Nàìjíríà tó fẹ́ mú? Ṣé sálárì náà? Ṣé sálárì? Ẹjá bira wa léèrè tó bá jẹ́ pé torí sálárì táwọn bàbá yẹn fẹ́ gbà náà fi gbàgbé àwọn tó jọba lé lórí. Mo wá béèrè kan lánàá nínú àwọn ọba wa mélòó lè sọ pé lóòótọ́ ìlú fẹ́mi lóyè tí mo fi láìkì Olúwo nìyẹn. Mo láìkì ẹ̀ gan, mo láìkì Olúwo. Gbangba ló fi sọ wípé Arẹ́gbẹ́ṣọlá ló yàn òun lọ́ba kì í ṣe àwọn afọbajẹ. Ó jẹ́wọ́ pé gómìnà ló yàn lọ́ba kì í ṣe aráàlú. So bífà àwọn bá fọre bífà àwọn ò bá fọre kò kàn. Gómìnà ló yàn án. Ó pọ̀ bẹ́ẹ̀ báyìí káàkiri ilẹ̀ Yorùbá náà fi ṣe ìfẹ́ tàwọn olóṣèlú pé káwọn ènìyàn wọn máa jìyà. Ṣé ó wá yẹ kí Yorùbá ó jà fún ara wọn àbí ó yẹ kí Yorùbá ó jà fún ara wọn? Ṣé ó wá yẹ kí Yorùbá ó ní sùúrù àbí ká dìde ká sọ wípé èyí tá jìyà ó tó gẹ́? Yorùbá youth àkókò rẹ̀ láti dìde láti gba ẹ̀tọ́ yín padà. Yorùbá youth àkókò rẹ̀ kẹ́ gba ipò yín lọ́wọ́ àwọn bàbá atókùmọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ. Wọ́n fẹ́ yín fúnre. Lára àwọn bàbá yẹn majority of them wọ́n rí bàbá Professor Bánjí Akíntóyè as their enemy torí pé bàbá ò bá wọn jẹjẹkújẹ àtàwọn bàbá kọ̀ọ̀kan tọ́lọ́run máa jẹ́ kán pẹ́ fún wa táyé wọn máa tòrò bí omi àfòwúrọ̀ kan tí wọ́n ní fọwọ́ wọn gbọ́mọ́ sí tí wọ́n dẹ̀ ní fọjú alẹ́ wọn ráre. Those people who are in Afenifere, they see them as enemy. That is why you see them. Kò sí nínú wọn tó lè boast kó jáde síta kó sọ pé Yorùbá nation la máa gbà. Lára àwọn Afenifere ló sọ pé they make Ìgbòho popular than us. Ẹgbẹ́ sọ̀rọ̀ population là ń sọ, ọ̀rọ̀ popularity là ń sọ. Wọ́n pa Yorùbá lójoojúmọ́ ẹ̀wà ń sọ̀rọ̀ popular. Àtọ̀run lódùmarè ti dirí ẹwà fáwọkù kọ. Àtọ̀run ilé tọ́lọ́run bá kọ́ kì í dá àwó.
bẹ́ẹ̀ dẹ̀ ní ìlú tọ́lọ́run bá fún ara rẹ̀ tó kò sẹ́ni tó lè dàrú so ẹwà tọ́lọ́run bá ṣe látòdì ọ̀run wá nobody ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá ó ti kó nínú sùúrù ó ti kó lọ́rọ̀ sùúrù ọ̀rọ̀ ká dìde ká gbẹ̀tọ́ wa ni Yorùbá wípé ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ ẹ̀kùrọ́ ojúbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ ẹ̀kùrọ́ ṣé bá a ṣe máa wòran ni ó wá tó àkókò fún àwa ẹ̀yin ọ̀dọ́ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dàgbà ya o torí bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí kó má lọ dé pé tipátipá lẹ máa fi di ẹrú Fúlàní tẹ́ báyìí wà láàyè tí wọ́n bá yìí pa wá tán torí àwọn ará bíbá yẹn ń kó wọn bọ̀ yáyáyá wọn kó wọn bọ̀ ṣùgbọ́n tá a bá dìde tá a bá sọ pé no tá a bá sọ wípé no ká tètè jára wa gbà ẹ̀yin ọ̀dọ́ kẹ́ tètè jára yín gbà ẹ jáde iléèwé first class level jáde o ti ní master lọ́wọ́ o ti ní PhD lọ́wọ́ ọ̀kadà ló fi ń gùn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. èjì táwa wà ìyàwó ọ̀tún iṣẹ́ wo ni mo tún fẹ́ lọ máa wá kiri mọ́ wọ́n ti jayé tàwa mọ́lú èmi ò ń tara mi jẹ́ wọ́n ti jayé wa wọ́n ti jẹ́ mọ́lú títí wọn ṣẹ́yìn náà owó tó máa wòran bó tẹ̀jẹ̀ pé ń gbẹ̀yẹ lọ́hùn àwọn tó jù wá lọ tó jẹ́ bíi brothers wa iye wọn ò sí ń gbẹ̀yẹ kí dẹ́ ṣe pé iye wọn ò sí àsìkò Ọlọ́run ni ò tí ì tó nígbà tásìkò Ọlọ́run tó 2014 expire Nàìjíríà expire ní 2014 ẹ mọ̀ pé Ọlọ́run ló Buhari ni kán máa ṣiṣẹ́ ó wá là wá lójú pé oh my God ibi tó ti yẹ kí Yorùbá dé Yorùbá ò débẹ̀ Yorùbá gbẹ́sẹ̀ méjì síwájú wọ́n á dá bí 100 padà sẹ́yìn lójoojúmọ́ láyé Yorùbá ń rẹ̀yìn wọ́n rí anything láti sọ they will not do anything torí pé wọ́n ti fowó ra ọpọlọ àwọn bàbá wa sálárì táwọn bàbá wa ń gbà láwọn kábíyèsí yín kò jẹ́ kán rí títí wá rò òjò péwé kókò bó bá lè ya kó ya ni ẹni àmọ̀rí ìbá àkú ni ìlú tán ń lù fún wa ẹ lọ wádìí ẹ̀ dáadáa tẹ́ bá lẹ́ni tó wà lẹ́kọ̀ọ́ ẹni kó bá yín ṣe findings yẹn dáadáa nìbàdàn kó bá yín ṣe findings yẹn lẹ tẹ́ bá dàbẹ̀ kúta ẹni kó bá yín ṣe findings yẹn dẹ́kìtì dé ọ̀ṣun dé oǹdó àwọn ọmọ tó graduate pọ́nbélé tọpọlọ bẹ lórí wo tó yẹ kó wúlò fún ìran yorùbá làwọn construction company ń lò tó fi wọ́n po sìmẹ́ǹtì náà fi wọ́n po sìmẹ́ǹtì ẹni tó kàwé jáde tí bàbá náwó ra gidi létọ́ ọmọ jìyà ìrìn àjò ọdún mẹ́rin wọ́n sọ́dọ̀ ọdún mẹ́fà mọ́ lọ́wọ́ ó rọ́rí mọ́ at the end of the day kò ríṣẹ́ ṣe ó wá dẹni tó lọ ń ṣiṣẹ́ ní construction company sìmẹ́ǹtì ló fi ń pò àná mo lórí ọ̀fẹ́ àti yọ́ jáde lánàá kí tẹ jáde síta mo wá wo kí n tún wò lú lọ mo wá rí àwọn yọ́nyọ́n bọ̀ tó tò sórí mọ́tò tẹ́tò sórí mọ́tò they are more than 50 lórí mọ́tò ẹyọ kan more than 50 lórí mọ́tò ẹyọ kan àwọn tó ń ta torchlight àwọn ọmọ tó kàwé ilẹ̀ Yorùbá yìí náà nìkan náà ló ti wáyé ẹ wá rí àwọn ọmọbìnrin wọ́n fi wọ́n tọṣẹ wọ́n máa fi wọ́n ta cream wọ́n wá gbé speaker pẹ̀lú DJ wọ́n máa lùlù wọ́n á jókòó sí junction wọ́n máa jó
wọ́n máa fọ́pẹ́ ọmọbìnrin wa wọ́n máa fi jó wọ́n máa fi wọ́n pa owó wọ́n fi wọ́n tajà ṣùgbọ́n nígbà àti tiwọn wọ́n ń jáde iléèwé báyìí wọ́n wáṣẹ́ lé wọn lọ́wọ́ ni scholarship ń jáde fún wọn ni wọ́n ń ba yí àwọn ọmọ wa jẹ́ wọ́n ń ba yí ọjọ́ ọ̀la Yorùbá jẹ́ Yorùbá dẹ̀ káwọ́ gbéra dẹ̀ ń wòran. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń ṣe kí ni ó ń bàjẹ́ àló ń pọ́n. Ẹ̀jẹ̀ á jáde o ẹ̀yin ọ̀dọ́ yẹ dìde o ẹ dìde o ìtìjú ńlá ló máa jẹ́ fún yín tí bàbá 70 bá ṣe ń jáde torí ọ̀rọ̀ yín. Bàbá Professor Banji Akíntóyè 80+ tó bá ṣe ń jáde torí ọ̀rọ̀ yín àìmọye àwọn bàbá 80 70 lamẹ́ríkà ní London tó jẹ́ pé lójoojúmọ́ torí ọ̀rọ̀ yín kẹ́yìn bá lè rí ayé gbé mẹ́tì yílu mẹ́tì ni wọ́n máa tinú mẹ́tì kan bọ́ sínú mẹ́tì kan wọ́n máa tinú mẹ́tì kan bọ́ sínú mẹ́tì kan pé Yorùbá gbẹ́dọ̀ nísìmí kì í ṣe pé àwọn bàbá yẹn tó ń wá iṣẹ́ ohun tó máa jẹ́ ti jiná ó ti jiná tí ò dẹ̀ ní jó wọn lẹ́nu tí ò ní dànù torí tèmi àtẹ̀yìn ni torí tẹ̀yìn ọ̀dọ́ yìí ni kẹ́yìn náà tiẹ̀ lè ní ìrọ̀rùn kẹ́tẹ̀ lè mọ nǹkan tó pè ní ìrọ̀rùn. We are saying democracy mo lè sọ pé whole Nigeria did not know what I call democracy torí pé wọ́n practice democracy lójú wa irú àwa ẹ̀ ń gbà yé gòwó ọ̀nà bí wa ológun ni. èyí tó pè ní democracy yìí kì í ṣe democracy bí ọ̀rọ̀ bàbá wa Fẹ́làní crazy democracy àwọn eléyìí crazy lọ́wọ́ ni wọ́n ń ya wèrè lọ́wọ́ ni wọ́n ń ya wèrè gidi lọ́wọ́ wèrè pọ́nbélé wèrè aláṣọ ni wọ́n tẹ́ bá ti rí wọn tẹ́ ń jà ní house torí owó ni not because of you. ó wá tó àkókò fẹ́yìn ọ̀dọ́ láti jáde síta kẹ́ ẹ gbára yín ó wá tó àkókò ẹ̀yin ọ̀dọ́ ló yẹ kẹ́ ẹ pọ̀ jù kẹ́ ẹ jáde ẹ gbàjọba ẹ sọ fún wọn pé ẹ ṣe mọ́ ẹ gbégbé ayé ẹrú mọ́ ẹ gbẹ̀tọ́ yí padà ẹ̀yin abiyamọ ńkọ́ ìyá tó ru ẹrù mi fóṣù 9 ìyá ni wúrà iyebíye tẹ́nikẹ́ni ò lè fowó rà ìyá ni wúrà wọ́n ní bàbá ní dígí ti fẹ́ẹ̀lì àwọn ọmọ wọn tàbá máa tanra wa lókù àná èmi ò sí nínú ẹni tó máa tàn yàn mi ò dẹ̀ ní gbígbá kan bọ̀ kan nú mélòó la yé ọ mélòó la ìgbà wo lẹ́lúkálùkù mọ̀ tó máa lọ dígí ti fẹ́ẹ̀lì ọmọ àwọn bàbá yẹn dey refuse to do the right thing in the right time ṣùgbọ́n àwọn bàbá dígí ni wọ́n náà fà àwọn ọmọ wọn powó wọ́n sọ pé wọ́n ń gba sálárì torí pé àwọn gómìnà ló sọ sálárì wọn kò sọ́ba tó lè jáde síta pé ìwọ n tó ṣe yìí kò dára àfẹ́ ń bẹ̀ mọ́ kò sọ́ba tó lè pe gómìnà pé ẹ dìde ẹ gbá Yorùbá ẹ dìde kẹjà fún Yorùbá torí pé wọ́n sọ ó mọ̀ pé tó ń bá sọ wọn àní fún òní sálárì torí sálárì náà ni ìlú táwọn gómìnà bá lù fáwọn ọba wa làwọn ọba wa ń jó torí sálárì náà ni àbẹ́ ẹ̀ráyé wa lóde bí ẹ̀ráyé wa lóde ẹ̀rí àwọn Ìgbò táwọn ọba títí wọ́n jáde síta tán fẹ́ ẹ̀wúnú wọn pé leave our son alone free Nnamdi Kanu kò sí ọba Yorùbá kankan tó lè jáde síta àbí ká máa ṣe iṣẹ́ abẹ́ Yorùbá dẹ̀ ní gbangba làṣà ń ta gbangba làṣà ń ta wọ́n ní Yorùbá máa pè nínú ọ̀rọ̀ wọn o ṣé orí irú Yorùbá ló yẹ kó máa wọ́n ní àìtéyín ká là ń ká eyín tán là ń dọwọ́ bò tẹ́ à ń bá tó gbagba sùn lọ́yẹ́ èwo ni sálárì òfò tọ́ba bá ṣe nǹkan kan táráàlú ò bá support táráàlú ò bá sí lẹ́yìn ẹ̀ lọ́bẹ̀ ẹ̀rú lè máa bọ́ba aráàlú sọ pé ara ń ni wọ́n ẹ̀yin ọba ní pé kò sáàyè torí sálárì tẹ́ ń gbà ó mà ṣe o ẹ̀yin ọ̀dọ́
ẹ̀yin abiyamọ ẹ̀yin abiyamọ tòótọ́ kò sálágbára tó máa gbàdúrà kó ń rí ìjà yín ẹ jẹ́ káwọn ọ̀tá Yorùbá nation rí ìjà yín kò sálágbára tó máa gbàdúrà kó ń rí ìjà ẹ̀yin abiyamọ ẹ jẹ́ kí àwọn tó ń lé ikú sí ìran Yorùbá kó rí ìjà yín àwọn tí tó fẹ́ kí ẹ ṣòwò ọmọ ká ẹ má jèrè ọmọ ẹ jẹ́ ká rí ìjà yín àwọn tó fún yín lórí ọ̀fẹ́ láti rin ìrìn àjò oṣù mẹ́sàn-án tán ní ìrìn àjò yín oṣù mẹ́sàn-án àwàdànù náà máa fi ṣe ẹ jẹ́ ká rí ìjà yín kéèyàn tún sùn láì ṣe ilé àjòjì nílé bàbá ẹ̀ kó má lè sùn kó di ojú méjèèjì kó fọkàn sùn kó wá di pé paná ojú kan fìkan rí kan ni pé bóyá Fúlàní máa wá bóyá Fúlàní ò ní wá àǹdà àwọn bàbá wa dẹ̀ ṣe kí ni wọ́n káwọ́ gbéra. so ó tó àkókò ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin abiyamọ àwọn bàbá yẹn ti fẹ́ẹ̀lì wa jìnnàjìnnà majority of them are still stand on restructuring nígbà tí federal government wọ́n ti sọ fún wọn pé no room for restructuring ààrẹ kí lórúkọ wèrè tí Ọ̀ṣun tẹ́lẹ̀ yìí Ọlágúnsóyè Oyinlọ́lá ti sọ pé restructuring torí restructuring náà fi mú torí pé ó ti jẹ́ general rí náà fi síbẹ̀ pé àfi bó ṣe débẹ̀ tó lóun ò mọ nǹkan tó pè ní restructuring aláǹlálá yín yègèdè ojú tì yín ilé tẹ́ fi tọ́mọ ìrìn wo lọ́nu yẹn ṣùgbọ́n ó tó àkókò fọ́mọ Yorùbá láti dìde ká dìde lójú oorun wa ká dìde ká jẹ́ ká mọ̀ wípé ipa tá a pa tẹ̀tẹ̀ a lè padágoro bẹ́ẹ̀ wọ́n lè máa pè wá ní káwọ̀ ẹjá sọ fún wọn pé àì ṣe káwọ̀ pé à ń ṣojo ni mo fi ní pé kẹ́yìn ọ̀dọ́ kẹ́ dìde ẹ̀yin gan lẹ́ láyé òbí ló kọrin yẹn ó ní ìgbà òwúrọ̀ láwà ọba jẹ́kálẹ̀ ọ̀sán ni jẹ́kálẹ̀ sàn wá o bàbá jẹ́ká rírì jẹ́ tálẹ́ bá máa sàn èèyàn látàárọ̀ lèèyàn ti máa mọ̀ ẹni bá dẹ̀ máa falẹ̀ dààmú àtàárọ̀ ló ti máa mọ̀ àwọn bàbá yìí fẹ́ kí a fi àárọ̀ ọ̀sán àtàlẹ́ wa dààmú ni náà fi torí owó lẹ̀mí ẹ̀yin ọ̀dọ́ ò fi jọ wọ́n lójú náà fi torí owó ní ìgbáyégbádùn yìí ò fi jọ wọ́n lójú náà pera wọn ní Afẹ́nifẹ́re wọ́n dẹ̀ ń lé ibi sí wa wọ́n pera wọn ní Afẹ́nifẹ́re wọ́n dẹ̀ ń lé ikú sí wa. láyé àtijọ́ ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé àgbogbo ọba ilẹ̀ Yorùbá ń gbà yẹn lọ majority of them jagunjagun ni wọ́n akíkanjú ni wọ́n. lóde òní ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé majority àwọn ọba wa 99.1% of them ojo ni wọ́n ojo clubhouse ni ọkọ̀ olóṣó ni wọ́n fẹ́ máa gbádùn as ọba ojúṣe ọba they are not ready to do it wọ́n are ready láfi ní pé kẹ́yìn ọ̀dọ́ kẹ́ dìde aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́ torí pé tídìí bá bàjẹ́ tọ́tọ́ nídìí ló máa dà àwọn tó yẹ kó sọ̀rọ̀ ńgbà ẹ lọ́hùn tí wọ́n sọ̀rọ̀ majority of them ló dẹni tó ń dín àkàrà lẹ́bàá títí graduate tó bá dánwó àṣálẹ́ ẹ lọ síwájú àwọn hòtẹ́ẹ̀lì yẹn ẹ rí ọmọ onílé ọmọ tí ìyá tó bí tó fọ̀ já àrán pọ̀n tá a rán nílé ìwé tó jẹ́ pé iwájú hòtẹ́ẹ̀lì ló ti ń lo dáúlà àti tiẹ̀ òun náà fẹ́ bẹ́gbẹ́ pé ni ó lélẹ́lẹ́ kò bá ní ó wá di ìrìnàjò wá parí ìrìnàjò ẹ̀ síwájú hòtẹ́ẹ̀lì. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ bí orúkọ sísítà mi kan kò yẹ kó rí bẹ́ẹ̀
ṣé ìran Yorùbá ló yẹ kó wà lórí condition tá a wà yìí? No, in 70 mo ti sọ dáadáa rí 70 alẹ́ 70 àwọn bàbá yẹn ń gbà yẹn lọ́hùn tán bá lọ sí London tán lọ sí Germany wọ́n lọ lu ọlùdé ni wọ́n padà bọ́lé pé ta ló máa gbé ní òtútù inú òtútù làwọn brothers wa làwọn mọ́mí wa náà rọ́ lọ sí wọ̀rọ̀wọ̀rọ̀ lóde òní torí kí ni ilé ló ń lé ọmọ síta ilé ló ń lé kíni ló ń lé ọmọ síta. so tó àkókò fèmí àtẹ̀yìn ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lágbára ìlú ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ lónìí ẹ̀yin lẹ tún lọ́la ẹ̀yin ọ̀dọ́ ẹ tètè dìde ìgbà táwa ń ṣe ọ̀dọ́ àwọn Bísí Àkàndé Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà Ọbásanjọ́ ní àwọn owó ló tún wà ń bẹ àwọn kànga rẹ̀ sí ẹ wọ́n ti lò wá mọ́gbà pósítà náà kó lé wa lọ́wọ́ tá à ń lẹ̀ kiri mọ́tò lè gbé wa lórúkọ tá a bá wọn ṣe rálì kiri òun làwa fi jáde pé àwọn fẹ́ kó tún ṣẹlẹ̀ sẹ́yìn náà. Ọ̀yá mọ ọmọ ọlọ́mọ kì mọ́lẹ̀ ṣùgbọ́n ó mọ ọmọ títí ẹ̀ fún lọ́mọ lọ́rọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá lọ́rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí Yorùbá bá dìde tẹ́jọ́dọ́ bá dìde láti gbàrà yín. You are now in university. Congratulations. O ti lọ ọdún mẹ́ta ní university. Last lap ẹ ló lọ ní university. Congratulations. Ṣùgbọ́n tó bá jáde tán, wàá tó fi padà lọ máa fi roko ni o. Wàá tó fi padà lọ máa fi dí àkàrà lẹ́bàá títì. Bóyá tó bá jáde tán, ọ̀kadà ló máa fi gùn. Tẹ́ ẹ̀ bá jẹ́ àtètè dìde. To say no to Nigeria and say yes to Yoruba nation. Torí àwọn bàbá tẹ́ ń pè lábẹ́nifẹ́re yẹn wọ́n rí tiwa rò wọ́n ti ẹ̀ rí wa ẹ má jẹ́ tán láwa jẹ́jàre restructuring tó ti ń pariwo more than 70 years orí restructuring yẹn ni bàbá Awólọ́wọ̀ kúlé náà àwọn Adékúnlé Ajáṣin àwọn Abraham Adésànyà orí restructuring yẹn náà kú sí. Name all of them Gani Fáwẹ̀mí bẹ́ẹ̀ kọ́ra Tom Kuti Táyé Ṣóláàrin àwọn bàbá rẹ̀ nìyẹn iye wa ò tí ì ṣí ń bẹ́ẹ̀ restructuring náà pariwo títí agbọ́dọ̀ tún Nàìjíríà yẹn tó true federalism ní ìbí òjò bí àti bẹ́rù òun náà lábẹ́ ọmọ orí ń tán kú lérí yẹn ìrònú Nàìjíríà ló pa wọ́n òun làwọn tó dé òní tó dé lórí. Níbo là ń lọ táàrí mọ́tò ẹ̀yin ọ̀dọ́ aláyé òní jáyé òun ó bàjẹ́ ẹ ti gbàgbé ní pòun rè ìfẹ́ kàn ṣe òun ènìyàn ló máa takú wọn dán pé mo fẹ́ ṣe rere. ẹ jẹ́ tètè dìde jàre ẹ̀yin èèyàn mi the only solution sí problem tá a wà náà ní Yorùbá nation ọ̀nà àbáyọ kan tá a ní nìyẹn. Ọ̀nà àbáyọ kan we speak one language culture kan ìmọ̀ wa ṣọ̀kan a lè tètè mọ̀ pé yes ojú ọ̀nà lé tí Yorùbá ní ojú ọ̀nà lálákè ń sọ ẹ gbọ́ fídíò tó gbé jáde ṣé ìjẹta ni àbí ìjẹrin wọn náà wọn ṣì ní ọdún mẹ́rin láti lò èèyàn kan náà sì tún wá ara ní kankankan pé òun fẹ́ di president wo ṣé president papalági ní jádìde ẹ̀yin ọ̀dọ́ ẹ jádìde ìgbà kan àwa àti India àjọ wà ní the same level ni lẹ́ni àrà tí India lè dá wọn bí Yorùbá kan wọn bí Ìgbò kan wọn bí Hausa kan dá kódà wọn bí Nàìjíríà kódà India ti gbọ̀n wá rí tipẹ́tipẹ́ mọ̀nà kàì
sókè lè mọ̀ wípé àwọn tó ń ṣe olórí wa lónìí, àwọn bàbá tó ń kó pósítà léyìn lọ́wọ́ tẹ̀ ń lẹ̀ kiri, they did not have anything to offer you. Wọ́n kàn fẹ́ mú ayé yín bí ìgbà tí ènìyàn bá mú ọsàn, tó mú ọsàn tán, tó bá ti mú àdídùn ẹ̀ta wá sọ́dànù. Wọ́n wá sọ́dànù. So ó tó àkókò fún ìran Yorùbá láti jí ìjí òdodo. Ó tó àkókò fẹ́ ẹ̀yin ọ̀dọ́ gan lẹ́lọ́rọ̀ tálẹ́ yìí o. Ẹ̀yin gan ni o. Yorùbá Èkìtì á ní ìwọ ẹ̀yin gan lẹ́lẹ́dùn tá à ń sìn lọ sígbó igi o. Àwọn bàbá tó ń dìde tó ń ṣe mítì lọ́sàn-án lóru, àwọn bàbá kan máa wà nínú mítì báyìí l'Amẹ́ríkà, wọ́n wà ní mítì kan wá ní London lórí ọ̀rọ̀ Yorùbá yìí ni. Bàbá 70, bàbá 80 tọ́lẹ̀ ti ń tọ́ máa jẹmọ́ ló ti jiná. Torí ẹ̀yin ọ̀dọ́ yìí ni àwọn rí pé ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ, ìrọ̀rùn ìtẹ́ òun ni ìrọ̀rùn ẹyẹ tó wà nú ẹ̀, pé kọ̀rọ̀ yẹn má tó wá lọ sí pé ara òrokùn ara òró ẹdìyẹ. Kó mọ̀ wá dà bẹ́ẹ̀ ni pé ara òrokùn ara òró ẹdìyẹ. Torí wọ́n mọ̀ wípé tára bá tu ẹ̀yin ọ̀dọ́ yìí, ìfọ̀kànbalẹ̀ máa wà ń lù ú. Tára bá tu ẹ̀yin ọ̀dọ́ yìí, wọ́n mọ̀ pé brain ń bẹ lórí yín láti ṣiṣẹ́. Ibo lọmọ Yorùbá dé tó kìkì òkàn tí ò lọ àlùyọ, ni mo fi ń sọ wípé fún àwọn pásítọ̀ kàríkàṣọ̀ ilẹ̀ Yorùbá, àwọn pásítọ̀ elébi tọ́lọ́run òpè tánlọ́lọ́run pè wọ́n. I am an evangelist. Mélòó nínú wọn ló lè jáde síta kó fi ìpè ẹ̀gbàdúrà kó sọ ìlọ pé nínú ìpè mi bí ìlú ṣe dàrú ló pé ọ̀pọ̀lọpọ̀ inú wọn sà. Wọ́n wá bẹ̀rẹ̀ kí lè ti ń pè deliverance, ìtúsílẹ̀. Ẹni tí òrò ń jẹjẹ tẹ ní ìtúsílẹ̀, ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tó wá iṣẹ́ tẹ ní ìtúsílẹ̀. Ẹ bá wa bí wọ́n lè rè nígbà tó bá ṣe ìtúsílẹ̀ tán, iṣẹ́ tó wà ń gbòòrò dà, iṣẹ́ tó wà ń gbòòrò dà. Èkìtì táwa wà yìí, company tẹ bá rí ń bẹ̀ bíá school ilé epo, school ilé epo, school ilé epo, school ilé epo, hòtẹ́ẹ̀lì, company mẹ́ta tó gba Èkìtì kan nìyẹn. So àwọn ọmọ tó jáde iléèwé tí ò níṣẹ́ lọ́wọ́, táwọn pásítọ̀ lọ ń ṣe deliverance fún wọn, irọ́ parọ́ fúnrọ́ ni. Ogun tó ń jà wọ́n kì í ṣogun deliverance, ogun ìlú tàwa yìí ní, ogun ìlú tàwa yìí ló ń dógun jà wá. Ṣé àwọn àjẹ́ gan ti bísì, àjẹ́ tó ti ń lo jíìpù, àwọn àjẹ́ tó ti ń gbélé mansion. Wọ́n ní ẹyin ogun àjẹ́ ni, ogun kìnnìkan ni ò ti jẹ́ kó ríṣẹ́, ogun kìnnìkan ni ò ti jẹ́ kó ríṣẹ́, ogun orogún ìyá ẹ ló ń ṣe agboolé tí bàbá ẹ ti jáde yẹn, àwọn ọlọ́dọ̀ kò lè ṣe ìṣẹ́dà nígboro, ìṣẹ́dà ní ìgboro ayé, no work. Èwo ni deliverance irọ́? ẹyẹ jẹ́ àtànra wa jẹ mọ́. Ẹni wáṣẹ́ tí ò ríṣẹ́, ẹjẹ́ abira wa léèrè pé iṣẹ́ dà ní ìgboro. Àwọn ìlú kan wà tó jẹ́ wípé iṣẹ́ pọ̀ ju àwọn ènìyàn lọ. Ọ̀dọ̀ wa mi báyìí ènìyàn ló pọ̀ ju iṣẹ́ lọ, majority of them. Salary, wọ́n sọ salary, ilé tó wà lára sọ salary tán, ilé tó kù wọ́n á kó sápò. Wọ́n ẹbí gómìnà kan léwó léèrè ló tẹ̀ owó tó dá iléeṣẹ́ kan lẹ̀ tó gba èèyàn bíi 5,000 sínú ẹ̀. This present governor méye tó ló máa gbà lọ́dọọdún ni
pé wọ́n máa employ àwọn youth ṣe 5,000 ló pé. At the end of the day we did not see anything. Ogun tó ń ja ìran Yorùbá kì í ṣogun oṣó, kì í ṣogun àjẹ́, kì í ṣogun èmèrè, kì í ṣogun ìdílé ìyá, bẹ́ẹ̀ ni kì í ṣogun ìdílé bàbá, kì í ṣogun ọ̀rẹ́ gan. Ogun ìlú tẹ́ wà yìí ni, ogun olórí ilẹ̀ tẹ́ wà yìí ni. So tá a bá fẹ́, the only deliverance we have ní ká jáde kó nínú ẹ̀ nínú Nàìjíríà tá a wà yìí. That is the only deliverance. The only deliverance ni ọ̀nà àbáyọ kan tó wà kí Yorùbá pààkì ẹrù ẹ̀ alẹ́lẹ́ ká sọ wípé we do not belong to Nigeria anymore. Tábà ìwà nínú Nàìjíríà á mọ̀ fẹ́ kan rọ̀ kan lọ ni ìyá yóò mọ̀ peléke sí ni abẹ́ ẹ̀ mọ̀ ó yé eyín mọ̀ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ni ojúmọ́ kan ìyà kan ni ojúmọ́ kan ìyà kan ni. Àwọn tó wà ń lo òyìnbó ẹ̀rù àti bálé ó ń bà wọ́n tó bá tẹ̀lé èèyàn ń lo òyìnbó gan wọn ní fẹ́ kó wálé lọ́wọ́ ọlọ́mọdé àfojú sunkún ẹni wádìí níbo là ń lọ tá a rí mọ́tò. Ó tó àkókò gbogbo ọmọ Yorùbá, ó tó àkókò ẹ̀yin ọ̀dọ́. Mo sọ lẹ́ẹ̀kan tí bàbá 70 tán bá lè jáde, ààrẹ àwọn bàbá 70 lẹ́kìtì lọ́yọ̀ọ́ lọ́ṣù tó jáde síta pé yes wọ́n agbẹ́dọ̀gbá Yorùbá nation. Tẹ́yìn ọ̀dọ́ bá lọ tẹ̀rẹ̀pẹ̀ tẹ pàdé sẹ́yìn tí ó lè tó pé ó ti wà ní final year ní yunifásitì kò kàn ẹ́ third year ló wà kò kàn ẹ́ tó bá kàwé ọ̀ǹtẹ̀ iṣẹ́ tó fẹ́ fi ṣe dà no work kò síṣẹ́ kó má lọ padà sí square one. Láfi ní pé kájọ dìde kẹ́ ẹ dìde. Kẹ́ ẹ dìde láti dìde láti jà fún ẹ̀tọ́ yín. Àwọn bàbá tẹ́bí ti yẹ wọ́n ti ṣe wọ́n táwọn lè ṣe. Iṣẹ́ náà wà lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ tó bá lè mú àwọn ọba east jáde síta protest. Kí ló wá ṣe ẹ̀yin ọ̀dọ́? Táwọn bàbá yìí bá fèlè yín ẹ má fèlè ara yín. Táwọn bàbá yìí bá disappoint yín ẹ má disappoint ara yín. Aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́. Ẹ gbọ́ mi bí? Aláyé ni ò ní jẹ́ káyé òun ó bàjẹ́. Ẹ dìde ẹ gbàyé yín lọ́wọ́ wọn. Say no to them. They are not Afẹ́nifẹ́re o. Afẹ́nifòṣì ni wọ́n. Afẹ́nifọ́ àdánwò ni wọ́n. Afẹ́nifẹ́bi ni wọ́n. Afẹ́nifẹ́ranù ni wọ́n. Àwọn gẹ́gẹ́ ló yẹ ká máa pè ní olè ilé tí ń ṣílẹ̀kùn fún olè ìta. Àwọn ló yẹ ká máa pè bẹ́ẹ̀. Àwọn gẹ́gẹ́ ló yẹ ká máa sọ wípé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé. So ẹ̀yin ọ̀dọ́ ẹ já dìde. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde. Ẹ dìde o. Ẹ gbàyé yín. Agbára yìí fò kòtò ilé ayé yóò ní fò yín. Ẹ ní wáyé asán. Ẹ dìde. Ó tó àkókò láti dìde. Ẹ̀wọ̀n tó ṣe ní gàngán lánàá. Àtúmèrò tó wà lọ́kàn wọn. Ṣé bá ṣe máa wòran lọ nìyẹn? You will never see or hear about it nẹ́ni media house ní ilẹ̀ Yorùbá Nàìjíríà tàbí television station wọn. Torí àgbájọwọ́ papọ̀ ni. Wọ́n mọ̀ fẹ́ eradicate ìran Yorùbá ni. So bẹ́yìn bá ṣe méjì tó bá ti funfun kẹ́nẹ́nẹ́ ò ní ìyẹ́yìn o. Kì í ṣe kéyìn kó pọ̀ wọ̀ntìwọ̀ntì kó mọ̀ wúlò. So tó àkókò fẹ́mi àtẹ̀yìn ẹ̀yìn ọ̀dọ́ yìí ká yára wa ní brain.
ká yára wa ní brain tó bá dọ̀la àwọn náà ló bá máa fi sars kí lẹ́ ń pè sars náà máa fi lé yín kiri wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ló sọ yín di yahoo yahoo ọ̀sán gangan nígbà tá a bá kó mọ́tò 60 million naira tán gbélé ọmọ 22 years lọ́wọ́ kó máa gún kiri tẹ́yìn náà dẹ́rù pé àwọn àforí mi rumú náà àwọn ló sọ yín di yahoo yahoo ọ̀sán gangan àwọn náà ló tún máa lé sars sí kí sars máa lé yín kiri nàìjíríà ni mo ti rí tí pólísì ti ń gbé tó ti ń rìn pẹ̀lú pos tá a bá ti mú àwọn bọ́ọ̀sì báyìí náà the first ìta kọ́kọ́ bá béèrè pé ọ̀gá mi ò lówó mi báyìí náà atm ẹ̀ ń kọ́ tó máa ní atm ọ̀gá kò sí báǹkì bí báyìí tó ń bá fa atm yọ báyìí ọlọ́pàá náà fa pos yọ lílo tá a wà yìí náà ni so ó tó àkókò ká ẹgbàá yé yín wọ́n fẹ́ bà yín láyé jẹ́ ni wọ́n fẹ́ kí ayé yín tó bá dọjọ́ ọ̀la kó máa rùn sí ẹ̀yin gan tẹ́ láyé àìmọye ọ̀pọ̀ tó kàwé tí ò ríṣẹ́ ṣe níbo ló tẹ̀ ti fẹ́ ríṣẹ́ iṣẹ́ òun dà nígboro ayé iṣẹ́ òun dà ṣe rí tí nǹkan ò bá dàrú a lè rí tútò tẹ́nìyàn ò bá ṣubú kò lè dìde tí ò bá dàrú ẹ má jẹ́ ó dàrú nígbà kan lórí kan ní pé ẹ máa pray fún nàìjíríà lábá wọlé òkè lọ wọ́n ń gbádùn lọ́wọ́ àwa ń jìyà ọ̀nà àbáyọ sí ìṣòro wa nìyẹn ẹ̀yin ọ̀dọ́ kẹ́ jáde kẹ́ lè rí ayé gbé ẹ má jẹ́ kó pósítà orí ibú kan lé yín lọ́wọ́ ẹ má jẹ́ sọ wípé ó yá ní rálì tẹ́ ti ṣe láti jọ ìpò kí lè rí mú bọ̀ ń bẹ̀ ìrìn àjò tẹ́ ẹ rìn tí ò pé tí ò fògo fún ayé yín èyí ṣe tẹ́ fi ran kankan mọ́ ó tó àkókò tí nǹkan ò bá dàrú a ní rí tútò tí nǹkan ò bá fọ́jú papọ̀ a ní lọ́nà àbáyọ sí gbẹ́nìyàn ò bá ṣubú kò lè dìde ní Yorùbá fi pípẹ́ tẹ́ ṣe bá dání ènìyàn máa tó gùn ni ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹgbàra yín o ẹgbọ́ ayé yín ń bẹ lọ́wọ́ wọn ẹ gba ayé yín lọ́wọ́ wọn wọ́n mú ayé yín bí ìgbà tẹ́nìyàn bá mú ọsàn ni ṣé ẹ mọ̀ pé tẹ́nìyàn bá ti mú ọsàn tán tó jẹ tinú ẹ̀ tán á sọ́ dànù á di kòròfo wọ́n fẹ́ sọ ayé yín di kòròfo ni wọ́n fẹ́ ṣe kẹ́ ẹ má wúlò fara yín kẹ́ ẹ má wúlò fóbi kẹ́kàn wà bẹ́ẹ̀ gbóndúkú náà fi dúró nídúró pé ìran Yorùbá nation kò ní wá sí ìmúṣẹ ó dọwọ́ yín o ó dọwọ́ Ọlọ́run ẹjá dìde nílé lóko tá a bá sùn ká má fi gbogbo ara sùn tá a bá sùn ká mọ̀ wípé lójú ogun la wà téèyàn kan bá sọ wípé ogun ti dé o láti gbà tó ti wá àtàkì ilé olóyè Ìgbòho ló ti yẹ ká mọ̀ pé ogun ti wà ń lò ogun ti dé ogun ti ṣe kí ni ogun ti dé àwa la máa ṣe kí ni la máa sọ fún wọn pé ìran Yorùbá yìí ṣe ọ̀dẹ̀ ni mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn tèèyàn mi ti gangan lánàá pé bọ́n ṣe gbọ́ pé àwọn eléyìí tó fi sá fún wọn wọ́n dojú ìjà kọwọ́ náà ni pé pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àìfọ́ ìfọ́tọ́ ìjà ní mú wá bó ṣe yẹ kó rí nìyẹn kó dẹ̀ máa rí bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ oṣù yẹn ẹ má jẹ́ orí ẹ̀yin tèkìtì ẹ̀yin tòǹdó ẹ̀yin tọ̀ṣún ẹ̀yin ti Kwara tó fi dé Kogi tó fi dé Ọ̀yọ́ tó fi dé Èkó tó fi dé Ògùn ẹ dìde o mo gbọ́dọ̀ yín kan lánàá tó dùn mọ́ mi inú dáadáa pé ẹ̀yin ọmọ Mushin ẹ̀ ń ṣiṣẹ́ bí ọmọ ọkọ lọ́wọ́ wọ́n ní gbogbo pósítà àwọn PDP APC ẹ̀ ń gbọ̀n ya ni ẹ̀ túbọ̀ jẹ́ kó máa rólù lọ́bẹ̀ let us reject them totally ká reject wọn pé we are no more have interested in them èyí tán jayé wa bí ẹni jẹ́ṣu ó tó ṣèbí pósítà wọn lẹ̀ sí ń ya tó bá yá ìbẹ̀rẹ̀ sí ń fa àwọn gan ya fún ara wọn
ṣèbí pósítà wọn lẹ sì ń ya tó bá yá ẹ bẹ̀rẹ̀ sí ń fa àwọn gan ya fún ara wọn ẹ̀mí tó ti sọnù. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o, ẹgbẹ́ gbèsè jẹ́ kí gbèsè yẹn máa lọ bẹ́ẹ̀, kò ní bàjẹ́ fún yín. A tún ríra lọ́la, ẹ kú palẹ̀mọ́ Sunday. Àánú Ọlọ́run yóò máa bá yín gbé, Ọlọ́run yóò jà fún wa o, àní kú sọ̀nà bí èéfín. Gbogbo ipá wọn lórí wa lọ́lọ́run máa bàjẹ́. Yorùbá wípé ìkeke ní máa ń lékè igi, a ó lékè àwọn ọ̀tá wa, àwa la máa lékè torí ilẹ̀ bàbá wa láwà. A yọjú ràn, a kọjá àyè wa, ilẹ̀ bàbá wa láwà tó ti wá ń bá wa. Ìyẹn lọ́lọ́run máa wò tó máa fi mú wa lékè àwọn ẹni bí. Àtọ̀tá alé, àtọ̀tá ìta, gbogbo wọn lọ́lọ́run máa bì ṣubú. Torí pé Yorùbá wípé kèrègbè tó fọ́ padà lẹ́yìn odò, olórí burúkú á padà lẹ́yìn ìran Yorùbá. Kèrègbè tó fọ́ padà lẹ́yìn odò, àwọn akótilétà ọmọ wọn á padà lẹ́yìn Yorùbá. Kèrègbè tó fọ́ padà lẹ́yìn odò, gbogbo arúgbó ọmọ Yorùbá wọn á padà lẹ́yìn wa. A dẹ̀ máa lu àlùyọ. Yóò dára fún yín. God bless you and good night. Ẹ ṣé gan.